and Adamu Bello are said to be among a 25. Okay, let us start without wasting much of our time. Àṣà tí à ń ṣe kò dẹ́sìn lọ́wọ́ o. Àdáyébá máa ní o, ẹ má jẹ́ kó lọ. Ẹ bá wa gbé o, màmá mi Ìdáyàtú Mùráínà Fọlárìn kò ní bàjẹ́ fún yín abiyamọ àkọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ bá mi gbé, ẹ jẹ́ kó pé ní márùn-ún. This is a new channel so kò jẹ́ tuntun ṣùgbọ́n àwọn tó wá fẹ́ gbọ́ Yorùbá ní tòótọ́ ẹ jẹ́ kó máa bọ̀. Ọdọọdún máa ní o, bẹ́ẹ̀ bá dé Ẹ̀gbá o, Wọ́n ṣe lísàbí ń bẹ o. ká lọ sí Oǹdó. Wọ́n lọ́dún Ògún o. Ẹ̀dúndé Jẹ̀bú o, Àgẹ̀mọ ló wà níbẹ̀ o. Ó ti wọ méjì ó yá kí ó kú méjì ó kú mẹ́ta. Èyí tó wà l'Óṣogbo, ó gbajúmọ̀ yéyé o. Ìbàdàn ó wà ní Ìbàdàn. Ó yá ẹ̀pìn ká bẹ̀rẹ̀. Ẹ má ṣe bàṣà jẹ́ o. 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 Ẹ jẹ́ kí n máa pàṣípò kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ ti darapọ̀ mọ́ wa. Ẹ má ṣe bèbè jẹ́ o. Ẹ má ṣe bèbè. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lónílé lálejò gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá tòótọ́ tí ẹ fi gbogbo ìgbà tí ẹ ń gbádùn èdè Yorùbá tàbí tí ẹ fẹ́ mọ èdè Yorùbá sí ẹ káàbọ̀. Ẹ má ṣe bèbè jẹ́ o. Ẹ má ṣe bèbè jẹ́ o. Èdè Yorùbá ló sọ wípé ẹni gbọ́fà ò mọ̀fà ẹni mọ̀fà ò gbọ́fà ẹni gbọ́fà tó mọ̀fà ò mọ̀ pé fáńtà lọ́fà torí tá a bá gbọ́fà tá a bá mọ̀fà fàfà lámọ̀jìfà lára ẹni tára ọ̀fà tá lọ́fà lọ́fà ó mú bọ̀. Ó tóbi kò dẹ̀ tóbi. Ìlú mi máa ní ìlú mi. Ẹ jẹ́ máa pàṣípò kí gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa màmá mi Alájà Ìdáyàtú Mùráínà mo mà kí yín ẹ mà káàbọ̀ sórí ètò yìí kẹ́ ẹ. Bí kò dẹ̀ tóbi. Ìlú mi máa ní ìlú mi. Ẹ káàbọ̀ sórí ìkànnì Daily African TV níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ mú bọ̀. Nínú igbó ọ̀gbìn lọ́ba láwùjọ ẹyẹ. Ìbéèrè làmọ́ tó jọba. Nínú ètò yìí èní ni ìpele àkọ́kọ́ tí a máa mú eléyìí tí ó jẹ́ ìwé kíkà tí a máa mú wá síwájú yín. Tí ẹ bá wo àwọn channel wa tí a ti ṣe àwọn ìkànnì wa yìí ẹ rí i wípé a ti ní àwọn fídíò kọ̀ọ̀kan síbẹ̀ àwọn amóhùnmáwòrán a ti ní wọn dà síbẹ̀ tí ẹ lè wò. A ti lọ sínú ọjà a ti fi àwọn ewébẹ̀ lóríṣiríṣi a ti fi hàn wá. Ẹ lọ sí Ọmọlúkà Great TV ó wà ń bẹ̀. Ẹ lọ sí Daily African TV ó wà ń bẹ̀.
ẹ̀yin tí ẹ̀ ń wò wá ẹ gbìyànjú kí ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa subscribe sí channel yìí lẹ́nìí ìwé tí a máa kà sétí gbọ́ yín ó ti wà lọ́wọ́ wa mú bọ̀. Ó jẹ́ ti àṣà à ń tayọ ní àgbáyé. Ibi gbogbo Yorùbá ń tayọ káàkiri. 30 minutes péré la fẹ́ lò 30 ìṣẹ́jú la máa lò lórí ètò yìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run bí àwọn èèyàn bá ṣe wá ń wọlé sí a lè wá máa sún síwájú àbí síwájú sí mú bọ̀. Ilé aláṣà níbí ni lọ́dọ̀ wa. Àwòkọ́ṣe màláwá jẹ́ o fọláwọ̀ funfun. Ẹ̀gbọ́n mọ̀lédè tó. Nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run Daily African TV àwa máa ń kọ́yàn bí wọ́n ṣe ń ṣe àwọn ojúlówó ọbẹ̀ ní ilẹ̀ Yorùbá kí ló ń jẹ́ pé ọkọ ẹ ò fẹ́ràn ẹ máa bọ̀ wá darapọ̀ mọ́ wa ní Daily African TV níbi tí ó ti jẹ́ wípé kò sí ìlúkìlú ní ìran Yorùbá yìí tí o ti fẹ́ ọkọ tó jẹ́ wípé àní kọ́ ẹ ní irú ọbẹ̀ tí wọ́n ń jẹ níbẹ̀ a sọ bí wọ́n ṣe ń ṣe fún ẹ wàá rí gbogbo ẹnu ẹ̀gbọ́n á dùn ayọ̀ ẹ̀ á kún mò ń bọ̀ mi ò tí ì ṣe tán. Ó jẹ́ gidi tíṣà wa. Ìwà ní Yorùbá jẹ́ ohun tó máa ma parun. Èdè. Ṣé rí ẹ jẹ́ ká fi àsìkò yìí sọ fún yín gbogbo ẹ̀yin màmá wa tẹ́ wà ní diaspora tẹ́ wà lókè òkun tí àwọn ọmọ yín ò gbọ́ Yorùbá dáadáa ẹ jẹ́ kán máa bọ̀ ìdí tá a fi ṣe ní live nìyẹn so that àwọn ọmọ yín á lè ní àǹfààní àti béèrè bá a bá ṣe ń ka àwọn ìwé yìí àwọn tí ò bá yé wọn ẹni kan máa nóòtì ẹ̀ wọ́n á lè béèrè ọ̀rọ̀ báyìí kí ni ìtumọ̀ ẹ̀ tàbí kí ni òyìnbó ẹ̀ á lè ṣàlàyé ẹ̀ fún yín mò ń bọ̀. Lédè tó máa tayọ sédè wa. Àbínibí lédè yìí jẹ́ orílẹ̀ wa. Nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ó lè di ní ọjọ́ mẹ́jọ ká má ráyè láti ṣe gbogbo àlàyé yìí mọ́ ní ọ̀sẹ̀ kan a máa wá ka àwọn ìwé yìí fún wa bí ẹ̀ẹ̀méjì tàbí ẹ̀ẹ̀mẹ́ta torí pé àwọn ìwé tí a ní dání ìwé tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ni ó fẹ́ pọ̀ á tóríṣi bíi 10 tàbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tí a máa kà fún wa lé ní òun rèé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ mú bọ̀. Ẹ ṣe ìrànlọ́wọ́ fún wa ẹ bá wa pín ẹ jẹ́ kó lọ àwọn tí wọn ò tí ì lórí ọ̀fẹ́ láti wo àwọn tí à ń ṣe láti mọ̀ nípa Daily African TV ní Facebook ní YouTube wọ́n á lè mọ̀ nípa ẹ̀ àní pẹ́ kán lu agbami abala tí a ti máa ka ìwé àkàgbádùn ìṣe tí wa. Kò máa ma sí tó lè dàbí tó lè dàbí tó lè dàbí kò máa ma sí tó lè dàbí tó lè dàbí èdè wa. Abẹ́gbọ́n tí bàbá wa Kọ́ládé Àlàbí tí wọ́n sọ wọ́n ní kò sí tó lè dàbí kò sí tó lè dàbí kò sí tó lè dàbí èdè wa ẹ jẹ́ ká kàn lu agbábí ètò kí a má fi àkókò ṣòfò mú bọ̀. Èdè òyìnbó kò lè dàbí kò lè dàbí kò lè dàbí èdè òyìnbó kò lè dàbí kò lè dàbí èdè wa. tó a fẹ́ kàn lu agbami ètò Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí i ẹ bá wa farabalẹ̀ kí ẹ máa gbádùn ìwé tí à ń kà yìí lọ bákan náà ni mo ti sọ ṣáájú ẹ pín ẹ share ẹ jẹ́ kó lọ àwọn tí wọ́n bá fẹ́ mọ̀ nípa channel wa ẹ sọ fún wọn pé àwọn tí à ń ṣe ń bẹ̀rẹ̀ o àkọ́kọ́ à ń kọ́ wọn ní àwọn ọbẹ̀ àtàwọn oúnjẹ ilẹ̀ Yorùbá ìkejì a máa rìnrìn àjò lọ sáwọn ibi ìgbafẹ́ tí ó wà nílẹ̀ Yorùbá èyí tó òyìnbó ń pè ní tourism attractions tó wà nílẹ̀ Yorùbá a máa rìnrìn àjò lọ́bẹ̀ ìkẹta a máa ka àwọn ìwé àkàgbádùn tí a pè ní literature Yorùbá a máa kà sí etí ìgbọ́ yín lórí ìkànnì Daily African TV mú bọ̀. Ìwé tí a fẹ́ kà sí etí gbọ́ wa òun ni ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ mo wà ní apá ìkíní tí àkọlé rẹ̀ jẹ́ àkàrà oògùn àti àwọn òbí rẹ̀ ó lọ báyìí àkàrà oògùn àti àwọn òbí rẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi bí òwe ni à ń lu ìlú ògídìgbò ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní sì í mọ̀ ọ́
ìtàn tí n ó sọ yìí ìlú ògídìgbò ni o. Èmi ni ẹni tí yóò lu ìlù náà, ẹ̀yin ni ọlọ́gbọ́n tí yóò jó o, ẹ̀yin sì ni ọ̀mọ̀ràn tí yóò mọ̀ ọ́ pẹ̀lú. Àwọn àgbà á máa pa òwe kan, ẹ kò bí mi bí wọ́n ti ń pa á ǹdan. Wọ́n ní bí eégún ẹni bá jóore orí aya ni tótó ó ṣe bí òwe o. N kò fẹ́ kí ẹ jó ìlù mi bí ìgbà tí yànmùyánmú bá ń jó ìbẹ̀m̀bẹ́ tí ó ń ta ẹsẹ̀ wàìwàì tí ẹsẹ̀ rẹ̀ kò sì bá ìlù dọ́gba. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀, kí ẹ jó ìlù náà dáadáa, kí ẹ jó tayọ̀tayọ̀, kí ẹ jó tẹ̀ríntẹ̀rín tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn yóò máa fi owó lẹ̀ yín lórí, tí wọn yóò máa ju aṣọ sí yín lójú ijó, tí àwọn ọkùnrin yóò máa dọ̀bálẹ̀, tí àwọn obìnrin yóò sì máa kúnlẹ̀ níwájú yín nígbà tí ijó yín bá ń dùn mọ́ wọn. Ṣùgbọ́n bí ẹ bá sì ń fẹ́ kí ijó yín dára, ohun méjì ni ẹ ní láti ṣe. Èkíní ni pé nígbà tí ẹnìkan bá ń sọ̀rọ̀ nínú ìtàn yìí, ẹ ó fi ara yín sí ipò olúwa rẹ̀, ẹ ó máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin gan ni. Bí ẹnìkan bá sì ń dá ẹnìkejì lóhùn, ẹ ó ka ìtàn náà bí ẹni pé ẹ̀yin ni ẹ jókòó tí ẹnìkan ń bá yín sọ̀rọ̀ tí ẹ sì ń fún olúwa rẹ̀ ní èsì tí ó yẹ. Gẹ́gẹ́ bí ọ̀mọ̀ràn pẹ̀lú, èyí tí í ṣe ohun kejì tí ẹ ó ṣe, ẹ ó máa tìkára yín fa àwọn ọgbọ́n yọ bí ẹ bá ti ń ka ìtàn yìí lọ. N ò fẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ní ìbẹ̀rẹ̀ yìí kí n má bàa dàbí onísọkúsọ àti bí ẹni tí ó fi ojú ọ̀nà sílẹ̀ tí ó ń bá inú igbó kiri. N ó gbé ìlù mi nísinsìnyí, wọ́n sì máa lù ú. Mo sì fẹ́ kí ẹ̀yin náà tún agbádá yín ṣe, kí ẹ ju apá rẹ̀ lé èjìká yín, kí ẹ múra sílẹ̀ fún ijó, kí ọ̀ràn náà bá lè papọ̀ bí ọ̀rọ̀ tí ó wí pé èmi lè jó, ìwọ lè lù, kòkòrò méjì ló pàdé, òwe àgbà ni o. Ní òwúrọ̀ ọjọ́ dáradára kan báyìí ni ojú ọjọ́ mọ́ kedere, ìkùùkuu lọ sí ilé rẹ̀, àwọn ẹranko ìgbẹ́ sì sùn lọ. Àwọn ẹranko ilé ń jẹ àmúwá Ọlọ́run, àwọn ẹyẹ sì ń yin ẹlẹ́dàá wọn. Atẹ́gùn àlàáfíà ń fẹ́ lu àwọn ewéko ìgbẹ́. Gbogbo wọn dúdú mirimiri. Oòrùn ayọ̀ ní ìlà oòrùn. Oòrùn ayọ̀ ní ìlà oòrùn nínú ọlá tí Ọlọ́run fi fún un. Ó tan ìmọ́lẹ̀ sínú ayé, àwọn ọmọ ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní ìrìnkèrindò wọn. Èmi pẹ̀lú jókòó lé orí àga mi. Mo fẹ̀yìntì gbẹ̀gbẹ̀rẹ́gbẹ́ ògiri, mò ń gbádùn ara mi. Kò pẹ́ púpọ̀ tí mo jókòó yìí ni mo rí i tí ọkùnrin arúgbó kan wọlé tọ̀ mí wá. Ó kí mi, èmi náà sì kí i. Níwọ̀n bí mo sì ti wòye pé ó ń fẹ́ jókòó ni mo gbé àga fún un. Mo kọ ojú àga tirẹ̀ sí tèmi. Lẹ́yìn ìgbà tí àwa méjèèjì jókòó tán, a bẹ̀rẹ̀ sí ní ṣe àwàdà. A sì ń rẹ́rìn-ín bí ẹni pé a tilẹ̀ ti mọ ara wa rí ni. Ṣùgbọ́n kò pẹ́ púpọ̀ tí a ń ṣe èyí náà ni mo kíyèsí tí ọkùnrin náà tí ó mí ìmí ẹ̀dùn kanlẹ̀ bí ẹni pé ó ń ronú ohun ńlá kan. Bí mo sì ti ń pète àti béèrè ìdí rẹ̀ tí ó fi ṣe bẹ́ẹ̀, òun pàápàá bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ ìsọ. Ó wí báyìí pé, mú ohun ìkọ̀wé rẹ̀, bẹ̀rẹ̀ sí ní kọ ìtàn tí èmi ó sọ wọ̀nyí sílẹ̀. Má ṣe fi sílẹ̀ di ijọ́ mìíràn kí àǹfààní rẹ̀ kí ó má bàa ré ọ kọjá. Èmi pàápàá kì bá ti wá lónìí bí kò ṣe pé mò ń ronú ẹ̀yìn ọ̀la, nítorí ẹ̀rù ń bà mí kí n má bàa lọ kú ní àìròtẹ́lẹ̀, kí ìtàn náà sì kú pẹ̀lú mi. Ṣùgbọ́n bí mo bá sọ fún ọ lónìí, kí ìwọ bá sì kọ ọ́ sílẹ̀ dáradára, bí ọjọ́ mi bá tilẹ̀ pé tí mo kú, àwọn ọmọ aráyé kò ní gbàgbé mi. Lẹ́yìn tí ó sọ báyìí tán, mo yára sáré lọ sí ibi tí àwọn ohun ìkọ̀wé mi wà. Mo kó wọn wá sí orí tábìlì mi. Nígbà tí mo sì sún àga mi mọ́ tábìlì tán, mo jókòó dáadáa. Mo wí fún ọkùnrin náà pé mo ṣetán kí
kí ó máa bá ọ̀rọ̀ rẹ̀ lọ ó sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn ara rẹ̀. Ẹ má bínú. Ó wí báyìí pé èmi ní àkàrà oògùn, ọ̀kan nínú àwọn ògbójú ọdẹ ayé àtijọ́. Ọdẹ ni bàbá tí ó bí mi ń ṣe, olóògùn sì ní í ṣe pẹ̀lú. Bàbá mi ní ẹgbẹ̀rún àdó, àtọ̀ rẹ̀ jẹ́ ẹgbẹ̀rin, òǹdè sì jẹ́ ẹgbẹ̀ta. Ọ̀tàlúgba ṣìgìdì níbẹ̀ ní ilé wa, ọ̀sán yìí ibẹ̀ kò sì ṣe é fẹnu sọ. Àjọ̀nú ní máa ń ṣọ́ ilé de bàbá mi bí òun kò bá sí ní ilé, nítorí kò sí ẹni tí wọ ilé rẹ̀ lẹ́yìn rẹ̀. Èèwọ̀ ni, ṣùgbọ́n bí òun ti ní oògùn tó ní, síbẹ̀ òun kò ká apá ìyá mi, nítorí ògbólógbòó àjẹ́ ni ìyá mi ń ṣe. Ní àkókò ìgbà kan, ọmọ 9 ni bàbá mi bí, èmi sì ni àgbà gbogbo wọn. Ìyàwó 4 ni ó ní pẹ̀lú ìyá mi sì ni ìyálé gbogbo wọn. Òun bí ọmọ 4, ìyàwó tí ó tẹ̀lé bí 3, ẹ̀kẹta bí 2, ẹ̀kẹrin kò tilẹ̀ bí rárá. Ó ṣe ní ọjọ́ kan, ìyá mi àti ọ̀kan nínú àwọn ìyàwó wọ̀nyí jà, wọ́n sì kó ẹjọ́ náà lọ sí ọ̀dọ̀ bàbá mi. Òun sì dá ìyá mi lẹ́bi, ẹni tí ó mú kí ìyá mi bínú púpọ̀ púpọ̀. Ó sì pinnu láti gbẹ̀san. Ó bẹ̀rẹ̀ sí hu ìwà àjẹ́ rẹ̀, tó bẹ́ẹ̀ tí ó pa ọmọ 8 nínú àwọn ọmọ bàbá mi. Ó sì pa ìyàwó 3 kí ọdún náà tó parí. Ó wá jẹ́ pé ó kù èmi nìkan gẹ́gẹ́ bí ọmọ, ó sì kù òun nìkan gẹ́gẹ́ bí ìyàwó. Ọ̀rọ̀. Wò mí ọ̀rẹ́ mi, bí o kò bá tí ì ní ìyàwó, jọ̀wọ́ ronú kí o tó ní i. Lóòótọ́ ó yẹ kí ìyàwó rẹ lẹ́wà, kí ẹ má bàa tètè sú ara yín, ṣùgbọ́n síbẹ̀ ìbá ní èyí ní mọ. Kò sì dára kí ìyàwó rẹ má ní ọgbọ́n orí, nítorí kí ẹ bá lè bá ara yín jọ. Ṣùgbọ́n eléyìí pàápàá kò tó nǹkan. Ohun tí ó ṣe pàtàkì jù ni pé ìwà ìyàwó rẹ kò gbọdọ̀ ṣàìdára. Níwọ̀n bí ó ti jẹ́ pé ìyàwó rẹ ni yóò máa wá oúnjẹ fún ọ, òun ni yóò máa bu omi fún ọ, òun ni yóò sì mọ púpọ̀ nínú àṣírí rẹ. Ọlọ́run ti dá wọn mọ̀ ní tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé ṣàṣà ọ̀nà ni wọn kò lè gbà mú ni. Nígbà tí mo bá sì ń sọ ohun tí ojú bàbá mi rí nípa ìyàwó rẹ̀ yìí, ẹ̀rù yóò bà ọ́ gidigidi. Ẹ pin ẹṣin ẹ̀ à ń lọ, mò ń bọ̀. Ó ṣe ní ọjọ́ kan, bàbá mi múra ó lọ sí ìgbẹ́ ọdẹ. Nígbà tí ó sì pẹ́ púpọ̀ tí ó ti ń ṣe ọdẹ, ó rẹ̀ ẹ́, ó jókòó lé orí òkú igi kan, ó ń sinmi. Kò pẹ́ púpọ̀ tí ó jókòó yìí náà ni ó wo iwájú, tí ó rí tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní là, tí èéfín sì bẹ̀rẹ̀ sí ní rú jáde láìpẹ́. Èéfín yìí bo agbègbè ibi tí bàbá mi wà tó bẹ́ẹ̀ tí kò fi ríran mọ́. Gbogbo iwájú ṣókùnkùn dúdú, ibi tí ó sì ti ń wá ọ̀nà àti sálọ ni ó tún rí tí èéfín yìí bẹ̀rẹ̀ sí ní ipa ara pọ̀ sí ojú kan. Kí ó sì tó ṣẹ́ ojú pẹ́, èéfín yìí ti pa ara pọ̀ tán. Ó di ọkùnrin géńdé kan tí òun ti idà lọ́wọ́. Ó ń bọ̀ ní ọ̀dọ̀ bàbá mi. Bí bàbá mi sì ti ki ire mọ́lẹ̀ kí ó sá lọ, ọkùnrin yìí pé kí ó dúró. Ó sì bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ yìí sọ wípé, ìwọ kò mọ̀ pé èmi kì í ṣe ará ayé ní ǹdan. Òní ni mo ti ìsálú ọ̀run dé, torí tìrẹ ni mo sì tilẹ̀ ṣe wá pẹ̀lú. Mo wá láti pa ọ́ ni. Ibikíbi tí ó wù tí o sì lè sádé lónìí, àfi bí mo pa ọ́ dandan. Nígbà tí ó sọ báyìí tán, ẹ̀rù bà bàbá mi, ṣùgbọ́n síbẹ̀ ó ṣe ọkàn ọkùnrin. Ó sì wí pé, lóòótọ́ bí mo ti rí ọ yìí, mo mọ̀ pé ará ọ̀run ni ìwọ ń ṣe. Idà tí ó sì wà lọ́wọ́ rẹ pẹ̀lú idà àti ta ìjàmbá fún mi ni. Ṣùgbọ́n síbẹ̀ èmi bẹ̀ ọ́, mo sì fi Ọlọ́run alààyè fi ọ́ bú. Má ṣàìsọ ohun tí mo ṣe fún mi. Ọkùnrin náà sì dá a lóhùn báyìí pé, ìwọ kò mọ̀ pé ìwọ ti ṣẹ̀ ẹlẹ́dàá rẹ̀, àti pé ìwọ ti bà iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́, tó bẹ́ẹ̀ tí ìwọ fi rán ènìyàn 11 sí ọ̀run ní àkókò tí Ọlọ́run kò dá fún wọn.
ọ̀rọ̀ tí ó sọ yìí ya bàbá mi lẹ́nu púpọ̀ nítorí bí ó tilẹ̀ jẹ́ pé ó ní oògùn púpọ̀ síbẹ̀ kì í ṣe ẹnikẹ́ni ní ibi. Ó sì wí fún ọkùnrin náà báyìí pé bí ó bá ń ṣe èyí ni tí ìwọ ń sọ yìí ni òótọ́ ni ẹni tí ìwọ ń wá, ọ̀tọ̀ ni ẹni tí ìwọ ń wá, kì í ṣe èmi. Láti ọjọ́ tí mo ti dé inú ayé yìí n kò ṣe ẹnikẹ́ni ní ibi rí, ẹni ẹlẹ́ni kò rìn kí n sọ pé inú ń bí mi rí. Olówó kò ní owó rẹ̀ kí n máa ṣe ìlara. Bí olóúnjẹ ń jẹun àfi bí mo lọ ní tèmi. N kò ṣá ènìyàn lọ́gbẹ́ rí, n kò sì yìnbọn lu ọmọ ọlọ́mọ. Èéha ti rí tí ìwọ ò fi pa mí báyìí lérí ohun tí èmi kò ṣe. Bí bàbá mi ti sọ báyìí tán, òun náà tún fèsì. Ó ní lóòótọ́ ìwọ kì í fi ọwọ́ ara rẹ pa ẹnikẹ́ni, ṣùgbọ́n ìwọ a máa kó ìyá rẹ jẹ ọmọ ọlọ́mọ. Ìwọ fi ojú sílẹ̀, ó lọ fẹ́ ògbólógbòó àjẹ́ nítorí ẹwà ara lásán. Ohun rere ló ṣe bí ó ń ṣe. Ẹ̀jẹ̀ àwọn ìyàwó rẹ kò há ń ké pè ọ́. Ẹsẹ̀ àwọn ọmọ rẹ mẹ́jẹ̀jọ kò há wà lọ́rùn rẹ. Síbẹ̀síbẹ̀ ìwọ tún la ẹnu rẹ, ó sọ pé ìwọ kò ṣe ibi rí àfi bí mo pa ọ́ dandan. Lẹ́yìn eléyìí ni bàbá mi wá rántí irú ìyàwó tí òun ní. Ó dáhùn ó wí pé lóòótọ́ mo rí ẹ̀ṣẹ̀ mi náà wà yìí. Mo ní ìyàwó, n kò ká apá rẹ̀. Mò ń ṣe bí ọkọ lásán. Ohun tí èmi ìbá sì ṣe èmi kò ṣe é. Ọ̀nà tí èmi ìbá ti gbà èmi kò gbà á. Ẹni tí èmi ìbá pa ni mo tún pọ́n. Èrò ìsálú ọ̀run, má ṣàì dáríjì mí. Nígbà tí ọkùnrin náà gbọ́ báyìí, ó dáríjì bàbá mi, kò sì pa á mọ́. Ṣùgbọ́n ó sọ fún un pé bí o bá ti dé ilé kí ó pa ìyá mi. Ó sì dá orí kọ inú igbó kan, ó bá ibẹ̀ lọ. Nígbà tí ó lọ tán, bàbá mi gbé ìbọn, ó ń bọ̀ ní ilé. Ó sì wá jẹ́ pé ní ọ̀nà ibi tí ó ń bá lọ yìí, ó ní láti kan oko ilá rẹ̀ kan báyìí kí ó tó dé ilé. Nígbà tí ó sì máa fi dé ibi oko náà, ilẹ̀ ti ṣú, òṣùpá sì ti yọ. Bí ó sì ti dé ibẹ̀ tí ó gbé ojú wo òkè, tí ó sì wo ìpẹ̀kun oko náà lódì kejì, ó rí ẹnìkan ń bọ̀. Ó sì yára ságun igi kan lọ. Ó ń fẹ́ wo ohun tí olúwa rẹ̀ yóò ṣe. Tààrà tí ẹni náà ń bọ̀, inú òkìtì ọ̀gàn ńlá kan báyìí ló bọ́ sí. Kò sì pẹ́ púpọ̀ náà tí ó bọ́ sí ibẹ̀. Nígbà tí àgbọ̀nrín kan jáde láti inú òkìtì ọ̀gàn náà tí ó bọ́ sí inú oko tí ó ń ka ìlàjẹ, ni bàbá mi náà bá da ojú ìbọn kọ ọ́. Ó wó iná mọ́ ọ lórí. Dídún tí ìbọn náà sì dún, igbe ènìyàn ni àgbọ̀nrín náà sì ké. Ó wí pé mo gbé o. Inú ahéré tí ń bẹ ní ibi oko ilá yìí ni bàbá mi sùn mọ́jú ọjọ́ náà. Nígbà tí ilẹ̀ ọjọ́ kejì sì mọ́, ó lọ wo ibi tí òun ti yìnbọn lu àgbọ̀nrín náà, kò sì rí nǹkan kan àfi ẹ̀jẹ̀. Ó bá bẹ̀rẹ̀ sí ní tọṣẹ ẹ̀jẹ̀ náà lọ. Ìyàlẹ́nu ló sì jẹ́ fún un láti rí i pé ọ̀nà ilé ni ẹ̀jẹ̀ náà bá lọ. Ó tọ ipasẹ̀ rẹ̀ títí ó fi dé ilé kòkò díẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó dé àárín ìlú, kò rí ẹ̀jẹ̀ náà mọ́ àfi ìgbà tí ó kù díẹ̀ kí ó wọ ilé wa tí ó tún ń rí ẹ̀jẹ̀ náà. Ó sì tọṣẹ rẹ̀ wọ iyàrá ìyá mi. Èmi pàápàá kò sùn mọ́jú ní ilé ní ọjọ́ náà, nítorí pé bí bàbá mi kò bá ti sí ní ilé, èmi kì í fẹ́ sùn ní ilé wa, nítorí àwọn àjọ̀nú kò ní jẹ́ kí olúwa rẹ̀ sinmi lóru. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni ìyá mi pàápàá máa ń sùn ní ibẹ̀. Ó sì ní láti tọrọ àṣẹ lọ́wọ́ bàbá mi náà ni. Ibi tí bàbá mi ti ń ṣí ilẹ̀kùn iyàrá ìyá mi ní ọjọ́ yìí ni mo dé. Nígbà tí ó sì ṣí tán tí a wọlé, tí mo rí ìyá mi, díẹ̀ ló kù kí n sá lọ. Láti orí títí dé èjìká rẹ̀ tí ènìyàn ni, ṣùgbọ́n láti èjìká dé ẹsẹ̀ àgbọ̀nrín ni pátápátá. Ẹ̀jẹ̀ bò ó lára, eṣinṣin sì ń kú wọ̀nyí. Nígbà tí bàbá mi fi ọwọ́ kàn báyìí, ó ti kú, ó sì ti bẹ̀rẹ̀ sí ní rà. Àṣé òun ni ó di àgbọ̀nrín tí ó wá ń ká ìlàjẹ lóru. Bẹ́ẹ̀ ni ìyá mi ṣe tí ó kú. Kò sì ju oṣù kan lẹ́yìn rẹ̀ ni bàbá mi náà kú pẹ̀lú. Láti ọjọ́ náà ni mo sì ti di
ọmọ aláìní ìyá àti ọkùnrin aláìní bàbá. Báyìí ni ìtàn àwọn òbí mi parí. Ó kù tèmi, ó kù iṣẹ́ ọ̀rẹ́ mi. Ayé ti ṣí sílẹ̀ yìí tí ẹ bá fẹ́ pè kẹ́ bẹ̀rẹ̀ sí ní pè wá o. Tẹ́ bá ní question tẹ́ fẹ́ béèrè lórí ìtàkà. Agbádágùdù lágbàbọ́ sóde alàgbà tá a bá gbá nínú àgbàdà o. Ìgbà gbà nǹkan gbàgbà. Ẹ bẹ̀rẹ̀ sí ní béèrè question ẹ jẹ́ ká fi nọ́mbà síbẹ̀. Ó yá. Kéńgbé ló gbé gbá tó gbé fáwọn alàgbà. Àwọn alàgbà gbàgbà wọ́n gbé fálàgbà. Alàgbà ló wá fàwọ̀ gbàgbà létí. Tí bá ṣe wá gbajúgbajà ló sì gbẹ̀yẹ ní gbangba. Yorùbá dùn kọ́ Yorùbá dùn kà. Wọ́n ní wọ́n fẹ́ gbàṣà lọ́wọ́ aláṣà. Kò lè ṣeéṣe àtẹ̀dẹ̀ àtàṣà. Àwa la ní kò sẹ́yìn tó lè dàbí tiwa ní gbogbo lẹ̀kílẹ̀. Ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Nọ́mbà tí ẹ máa pè wá sí ni 07046092484 07046092484 òun ni nọ́mbà tí ẹ ó máa pè wá sí. Ṣùgbọ́n nítorí pé a ṣe bẹ̀rẹ̀ lénìí a rí i pé àwọn èèyàn ò tí ì pọ̀ nínú ètò. Kò sí wàhálà, ìwọ̀nba yìí tí ẹ bá pè ẹ pè wá. Ṣùgbọ́n tí ẹ bá pè wá lẹ́yìn ètò a máa gbé yín tí ẹ pè wá lé lórí yẹn a máa gbé wá sí ètò wa tó ń bọ̀ lágbára Ọlọ́run ní ọjọ́ Friday a tún máa mú àkànṣe ètò yìí wá. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ kí wọ́n máa fàsìkò yìí bẹ̀ yín pé ẹ bá wa subscribe sí ẹ̀yin tí ẹ ń wò wá láti YouTube. Ẹ subscribe sí channel yẹn, ẹ jẹ́ kó grow, ẹ jẹ́ kó tẹ̀síwájú. Ọlọ́run á túbọ̀ máa gbà fún gbogbo wa. Mo lérò pé ẹ gbádùn eléyìí tí a kà lénìí. A ti ka abala kan tán nínú ògbójú ọdẹ nínú igbó ìrúnmọlẹ̀. Ẹ̀yin tí ẹ bá wá fẹ́ polówó ọjà yín, bóyá oúnjẹ lẹ̀yin ń tà ní o, irúfẹ́ oúnjẹ tí ẹ̀ ń tà, ẹ wá sí Daily African TV ká bá yín polówó ọjà yín níbẹ̀. Bóyá àwọn aṣọ tó jẹ́ ti Yorùbá, àwọn bíi dànsíkí, àwọn bíi àdìrẹ, àwọn bíi sanyán, àwọn bíi àlárì, àwọn aṣọ Yorùbá tòótọ́ tó wà, àwọn òfì, ẹ kàn sí wa ká bá yín polówó ẹ̀. Ihun tó bá ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá òun làwa ń ṣe níbí o. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí ànírí ju bẹ́ẹ̀ lọ o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Nọ́mbà mi ni mo ti pin sí ojú òpó yẹn. Bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run nípa àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run a tún padà bọ̀ àwa lẹ máa rí o. Ẹ bá wa pín, ẹ bá wa share, ẹ jẹ́ káwọn èèyàn wọlé, káwọn èèyàn wá kọ́ nípa bí èdè Yorùbá bó ṣe dùn tó lárinrin. Ẹ gbádùn ẹ̀. Àṣà wa ó wù mí o, ó wù mí o, ó wù mí o. Àṣà wa ó wù mí o, ó wù mí o, ó wù mí o. Èdè wa ó wù mí o, ó wù mí o, ó wù mí o. Àṣà wa.